ọmọ Yorùbá wọ́n tún ti pè mí o wọ́n tún ti pè mí o àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn wọ́n ti pè mí bó tilẹ̀ jẹ́ pé lóòótọ́ mo ti gbọ́ fìrìfìrì ọ̀nà tẹ́lẹ̀ ẹlẹ́bẹ̀ ti mọ̀ mí èmi ọmọ yín Ìbíyẹmí TV ohun tí mi ò bá gbọ́ tí mo rí àrídájú ẹ̀ mi ò lè wá tà láti wá sọ láéláé èyí tí mo tún wà yìí legit ni o legit ni o legit ni mo fẹ́ kí ẹ fi abalẹ̀ kí ẹ àjọ máa bá wa ká lọ lórí ètò náà ẹ ti bá mi pín ètò yìí kọ́ lọ dáadáa níbikíbi táwọn Yorùbá wà káàkiri àgbálá ayé ẹ bá wa pín torí iṣẹ́ tí mo fẹ́ wá sọ yìí iṣẹ́ àjọṣe gbogbo wa ni kì í ṣe tèmi nìkan o níjà tí mo jáde wá sí fídíò yìí mo jáde ọ̀ní pọ́pọ́tì ni o ọmọ Yorùbá ọmọ káàárọ̀ oòjíire ẹ jẹ́ ká máa kọ́ síbẹ̀ ẹ jẹ́ ká máa kọ́ sábẹ́ kọ́mẹ̀tì pé we don't want any illegal kan tí ó kún wa níyà ẹ jẹ́ ká máa sọ pé àfẹ́ bẹ́ẹ̀ bá gbàgbé pé mo sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé mo gbé ọ̀kan jáde ń jẹta àbí jẹ pé àwọn àgbààgbà Fúlàní kan lọ ṣèpàdé ní Níjẹ̀ tí mo post tẹ́ bá gbàgbé ọ̀rọ̀ tí mo sọ yìí àbáyọ ẹ̀ àbájáde ọ̀rọ̀ yẹn òun ni mo wá fi tó gba létí yìí ọmọ Yorùbá àwọn àgbààgbà kan ni wọ́n fi ọ̀rọ̀ ìtómi létí pé kí wọ́n sọ fún gbogbo ọmọ káàárọ̀ oòjíire pé kójọ nìyí ó ti fẹ́ ṣẹlẹ̀ báyìí fún bá Tinubu kábíyèsí Elédùmarè ọlọ́run ọba kábíyèsí mọ̀ sí ọlọ́run ọba Elédùmarè ẹjá dúpẹ́ lọ́wọ́ Elédùmarè o ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run Elédùmarè ọmọ Yorùbá àníṣe ẹ bá wa pín ọ̀rẹ́ tó lọ dáadáa sí ẹ bá wa pín kó lọ dáadáa ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa emeritus Professor Banji Akintoye Stephen ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn o fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe fún gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire nípa ti sẹ́fì tàbí èdè ògbé dání ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà òun bàbá dami jẹ́kọ́mọ̀ of Yorùbá land jẹ́kọ́mọ̀ of Yorùbá land ọmọ Yorùbá ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ bàbá Ìgbòho Òòṣà o ká dúpẹ́ lọ́wọ́ bàbá Ìgbòho Òòṣà ká dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Banji Akintoye torí pé ojú wọn pa náà níjọ́ kìíní àná ìdí wọn pa náà níjọ́ kìíní àná wọ́n ti gbé jáde báyìí o tẹ́ẹ̀bà gbàgbé ẹmọ ìgbà ní bàbá wa Professor Banji Akintoye tí wọ́n ti ń pariwo ìpa táwọn Fúlàní ń pa wá tẹ́ẹ̀bà gbàgbé ọmọ Yorùbá tí àbáyẹ̀tì pariwo ìta pé abẹ́ dá dúró pé abẹ́ dá dúró àbẹ̀ sábẹ̀ Nàìjíríà mọ́ àfàìmọ̀ kí ìran Yorùbá parẹ́ o ká mọ̀ jẹ́ ìran Yorùbá mọ́ o ọmọ Yorùbá ṣé ẹ mọ̀kẹ́ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ní ìsìn ṣé ẹ mọ̀kẹ́ tó fẹ́ ṣe nígbà tí wọ́n ti tẹ́ gbogbo ọ̀nà tí wọ́n ò rí ọ̀nà àbáyọ wọ́n gba ìṣẹ̀dẹ̀ lọ́wọ́ wa wọ́n gbé ní tí èdè tiwa wọ́n gbé lọ́wọ́ wọ́n wá rí pé gbòòrò tábà ní ṣe tó pàbò ní já sí kò ní báwọn ti lè gbé à ń gbé wọn sóyè náà ni ìwà burú tí àwọn babalá àwọn Fúlàní yẹn ṣe ṣùgbọ́n ta fódíò tí wọ́n ṣe fáwọn Haúsá nílẹ̀ ní nọ́ọ̀tì lọ́hùn wọ́n wá lé òbẹ́ àwọn lè ṣeré fáwọn ilẹ̀ Yorùbá láì mọ̀ pé Ọlọ́run kí àwa agbọ́nta ànílàkáyè amọ̀kẹ́ta ń ṣe ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹmẹ́tì mi gbọ́ o ọ̀rọ̀ tí mo sọ ẹmẹ́tì mi gbọ́ o gẹ̀ẹ́sì àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ni mò ń bá àwọn Fúlàní ni mò ń sọ̀rọ̀ nípa wọn o ìwà burúkú ìgbésẹ̀ burúkú tí wọ́n ń gbé òun là ń sọ̀rọ̀ lórí o tó jẹ́ pé àwọn ọmọ ìyá ọlọ́jẹ́ ọmọ Yorùbá táwọn náà wá ní ẹ̀sìn Islam tó yẹ pọ̀ màlè ní wọ́n wé sọmọ ọkọ
akótilétà ni wọ́n wọ́n torí ẹ̀sìn wọ́n fẹ́ ba ilẹ̀ bàbá wọn jẹ́ àwọn wà lára wọn. àwádìí sọ fún wọn wípé ìgbẹ́ táwọn pípù ń gbé yìí kéré bó nífẹ̀ẹ́ wa o ọgbọ́n àti gba ẹ̀ lọ́wọ́ wa ní o ọgbọ́n àti wá sọ wá bí àwọn Fúlàní àwọn Haúsá ṣe dà ní wọ́n fẹ́ káwọn náà dá o ẹ̀dì mẹ́jẹ̀ káwọn wọ́n ran mẹ́jẹ̀ ká dìbò tẹ̀tẹ̀rẹ̀ ká bọ̀ wọ́n ran ọmọ Yorùbá mẹ́jẹ̀ káwọn wọ́n ran o nígbà táwọn mùsùlùmí fẹ́ ara wọn tí wọ́n jẹ́ kí wọ́n mọ̀ pé gbogbo ẹnìtì tó bá máa gbẹ̀dì náà gbogbo ẹnìtì nípa mùsùlùmí táwọn fẹ́ wálẹ̀ Yorùbá ilẹ̀ Haúsá kò sí àṣẹ kan lẹ́nu Sultan Sokoto láti pàdé báwọn mùsùlùmí tó wà lẹ̀ Yorùbá tó yà àṣẹ kan náà ẹ̀yà ọ̀tọ̀ ni wá ẹ̀yà ọ̀tọ̀ ni wá àṣẹ kan náà Sultan Sokoto ní àṣẹ láti wá pa fáwọn ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá kò possible inú wọn ti dùn fáwọn ọmọ ìyá wa nílẹ̀ ìsìláàmù tó yẹ pé wọ́n sọ máa lé ọmọ ọkọ ni wọ́n àwọn náà bá wa kọ̀ndẹ́mù yẹn pé kí Sultan Sokoto kọ́ fọwọ́ mú nọ́ọ̀tì kó fà wọ́n lè táwọn bá ṣe ẹsẹ̀ ìsìláàmù àwọn ohun tó gbà wọ́n ṣe ìsìláàmù káwọn bá balẹ̀ bàbá àtàwọn jẹ́ àwọn ohun tó gbà wọ́n ṣe ìsìláàmù káwọn bá ṣe kíni káwọn bá balẹ̀ bàbá àtàwọn jẹ́ kò possible inú wa dùn fún gbé táwọn ọmọ Yorùbá ọmọ ọkọ Yorùbá kan gbé lórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tá à ń sọ nípa ọ̀rọ̀ táwọn Fúlàní lọ wù mítì tó lọ sí Nìjẹ̀ tí àbábọ̀ tí wá dé yìí ni wípé ó ní agbára o ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ó ní agbára ṣé nǹkan tí mò ń wò sóòlẹ̀ tí ń wò sá nígbà tá à ń pariwo nípa ọ̀rọ̀ ọba Olúwo ọba Abdulrasheed Olúwo tó jẹ́ pé gbogbo ara mọ̀ pé gbogbo ọmọ Yorùbá tó bá jẹ ọba ọba lọ mú ìṣẹ̀dálẹ̀ ìlú yẹn ọba lọ mú lóhùn gbúdùn ni ṣé bí mo sọ fún yín wọ́n á sọ fún yín pé ìwà tí wù yìí tó bá di ọjọ́ iwájú gbogbo ọmọ tó bá bí gbogbo ọmọ tó bá bí wọ́n ń bọ̀ wá kọ́ńtẹ́ẹ̀sì nílùú Ìwó tẹ́ẹ̀bà gbàgbé ara ìwà ọ̀nà àti gba ìlú Ìwó mọ́ wa lọ́nà nìyẹn o ọmọ Yorùbá ara ẹ̀ náà ni o ní ìsìn wọ́n ti pass second lead o kí ni wọ́n gbìyànjú àti ṣe wọ́n ti pass second lead wọ́n ń lo agbára láti rí pé àwọn gba gbogbo nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àwọn gbà lọ́wọ́ wa kó lè ba tàwọn Fúlàní ẹni tó lùlù fún wọn ọwọ́ làbẹ́ omi o ẹni tó lùlù fún wọn ọwọ́ làbẹ́ omi o owó làá fi ń pawó fẹ́yìn bàbá wa àtẹ̀yìn mọ̀mọ́ wa wípé ẹ máa bá wa kọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì pé we don't want any illegal exiting we don't want any illegal exiting we don't want it ọmọ Yorùbá we don't want it o ẹ̀jẹ̀ káwọn bá a kọ́ sábẹ́ kọ́mẹ́ǹtì nǹkan tá a fẹ́ òun la fẹ́ o nǹkan tí wọ́n fẹ́ pass National Assembly either native or naturalized nǹkan tí mò ń kà fún nìyẹn o bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá bóun ni a ti wá gbọ́ káwọn ọmọ Yorùbá wà lájú wálẹ̀ àwọn Fúlàní wọ́n wà gbalẹ̀ bàbá lọ́wọ́ wa so possible sa wọ́n kú rí bẹ́ẹ̀ ọmọ Yorùbá ẹ má jẹ́ ká lájú wálẹ̀ sí kálukú kó wọ́n o ẹ jẹ́ ká jìnnìjì lójú wa ariwo tá à ń pa fún wa nìyẹn ariwo tí bàbá wa Emeritus Fẹ́lẹ́ Bánjí Akíntóyè ń pa nìyẹn ariwo tí bàbá wa Sunday Adéníyì Adéyẹmọ tí wọ́n ń pa nìyẹn o wípé dandan ni àwọn ọmọ Yorùbá agbọ́dọ̀ tètè dádúró ká gba wálẹ̀ lọ́wọ́ Nàìjíríà káwọn Fúlàní kó tó gbalẹ̀ lọ́wọ́ wa
gbogbo àwọn Fúlàní tí wọ́n bí sílẹ̀ Yorùbá wọ́n wá ta ogun oníṣọ Yorùbá o ogun oníṣọ Yorùbá o ogun oníṣọ Yorùbá o Yorùbá ló ti sọ yìí ọgbọ́n àti wá gba ẹ̀ lọ́wọ́ wa ni àwa táwa jọmọ ọkọ tájọmọ Yorùbá tájọmọ ọkọ mẹ́rẹ̀ ká gbà wọ́n láàyè ọ̀nà káàfi lè gbà wọ́n láàyè ni wípé ká fi mọ̀ ṣọ̀kan ká gba ìlú wa ká dá dúró torí tá a bá dá dúró Fúlàní kan ò lè wá ralẹ̀ mọ́ wa lórí ilẹ̀ wa tá a bá dá dúró ohun tá a bá fẹ́ òun ni wọ́n tẹ̀lé òun ni wọ́n tẹ̀lé òun ni wọ́n tẹ̀lé òun làfi ń parí pé a fẹ́ pull out kó Nàìjíríà ká lọ dá orílẹ̀-èdè tiwa dalẹ̀ báyà tí mo ti ń sọ̀rọ̀ yìí ọ̀tá gbogbo Yorùbá wá tá a ti wà nù kábínítì o a ti wà nù kábínítì o tá a bá gbàgbé o tẹ́ ẹ bá ti gbàgbé nígbà tí wọ́n fi olórí ọ̀dọ́ Afẹ́nifẹ́re lẹ̀ ẹ wá gbogbo ilẹ̀ gbọ́ láyé tó ṣe gbogbo ilẹ̀ gbọ́ ibi tó dọ́pọ̀ àwọn Fúlàní yìí wọ́n ní káàbù wọn sí iye káàbù tí wọ́n ní nínú gbogbo ẹ̀ ní ọwọ́ aṣọ níta o ó ti sọ nǹkan tójú ẹ̀ rí lọ́wọ́ àwọn Fúlàní kó o tó kó lábẹ́ wọn gbogbo ẹ̀ lọ́sọ̀ọ́ta o sọ wá dá ká mọ̀ wọ ara wa hàn sọ dá ká mọ̀ wọ àwọn ọ̀ràn wa hàn ẹwà tó ń fi wá dá wọ́n ń pa wá wọ́n ń pa àwọn ọba wa wọ́n ń jí wá gbé wọ́n fi wá dá àti òwú àti àfẹ́ ilẹ̀ Yorùbá ni wọ́n fi wá dá sọ wá dá sọ dá ẹ má jẹ́ ká wòran o ọmọ Yorùbá èèyàn wa ẹ má jẹ́ ká wòran ẹni má jẹ́ ká dó tẹ́tẹ́rẹ́ àwọn Fúlàní wọn ò mú léré fún wa o wọn ò mú léré fún wa o wọn ò bá wa ṣeré o wọn ò bá wa ṣeré o wọn ò bá wa ṣeré o ẹ má jẹ́ káwa náà ká finá lóhùn lè sùn o ẹ má jẹ́ ká finá tó lóhùn lè sùn o gbogbo alámọ̀ pé lọ́wọ́ tá a wà yìí inú ogun Fúlàní la wà inú ogun Fúlàní la wà gbogbo yìí bàbá wa màmá wa tẹ́ẹ̀jẹ́ àgbààgbà lẹ̀ káàrọ̀ òjíire ẹ bá wa sọ bàbá wa Tinubu ẹ lè bá wa sọ bàbá wa Tinubu kí wọ́n lè tú ọkùn lóhùn ọmọ Yorùbá kí wọ́n tú wálẹ̀ ká máa lọ kí wọ́n kú orílẹ̀ Nàìjíríà kí wọ́n kú Nàìjíríà kó ní kálukọ́ máa lọ àìsè kan náà ẹ̀yà ọ̀tọ̀ ni wá elédè ọ̀tọ̀ ni wá kí ló wá dé púpọ̀ lẹ́ ti mọ̀ ọmọ ṣe o ó nágbára ọmọ ṣe o kí ló dé ọmọ ẹlẹ́rìn wọn wá jẹgun ọmọ aláṣọ wa wọn wà kísà gbogbo wá di nǹkan ó wá di wo sí wo nǹkan ọ̀lọ́ déédé mọ́lẹ̀ Yorùbá ó jẹ́ wọ́n epo wọ́n gbogbo kan wọ́n wọ́n wá kọ́ ọ̀yàn wa wọ́n kó wọn sínú ilà yìí lo oko tó yẹ ká tún dá kí ó jẹ́ lè bá wọ̀lú àwọn Fúlàní ò tún fi àwọn èèyàn wa lọ́hùn lẹ̀ àwọn èèyàn wa tí wọ́n lè dá oko kí wọ́n fi owó dáko kí wọ́n ṣe wà láàrin ìdáko àwọn Fúlàní wọ́n tún kó mọ̀lú wọ́n tún kó lọ ní oko wọn wọ́n lọ fi jẹ oko wọn tó ẹkú rí bẹ́ẹ̀ ẹwú gbogbo àtúntò táwọn Fúlàní ṣe fún wa ẹwú àtúntò táwọn Fúlàní ṣe fún wa tó wá dá kámọ̀ wọ́n ràn kó balẹ̀ wa jẹ́ tó dá kámọ̀ wọ́n ràn kí wọ́n gbalẹ̀ Yorùbá lọ́wọ́ wa ọmọ Yorùbá ọmọ káàrọ̀ òjíire ẹ jẹ́ ká jí lójú òun là fi ń pariwo òun ni bàbá wa emeritus Oyèbánjí Akíntóyè fi ń pariwo pẹ́sẹ́ ọmọ Yorùbá bọ́lọ̀ bọ́ lóko ẹrú abọ́lọ̀ jà fún self determination abọ́lọ̀ jà fún self determination torí tí àbá jà fún self determination tó jẹ́ pé Nàìjíríà wà ìwà tó ń fọ́ ẹ̀wọ̀n fún wa lọ o bí wọ́n ti ń pa wá lọ iná ọmọ pa wá lọ wọn ò ní dẹ́kun pànìyàn o ẹ̀yin náà wà ìgbà táwọn Fúlàní ti ń pa wá ṣé wọ́n stop wọn mọ̀ stop ẹgbẹ́ program tí mo ṣe ń jẹ tàbá nàbí jẹrin dì ní nípa ọ̀rọ̀ àwọn Fúlàní àwọn tó ń lọ pa lóńdó ẹ wò ọjọ́ wo la fẹ́ ṣe gbélé ìdá àmọ́ Yorùbá ọjọ́ wo la fẹ́ ṣe gbogbo ilé ìdá
ẹ̀yin ọmọ Yorùbá kan sì wà ń bẹ̀ tó yẹ pé ojú yóò fọ́ etí yóò di gbogbo ẹ̀ náà lẹ̀ ń gbọ́ gbogbo ẹ̀ lẹ̀ ń gbọ́ kàkà kẹ́ ẹ support movement yìí ẹnu ìbàjẹ́ òun lẹ́ ń sọ sí ẹnu ìbàjẹ́ lẹ́ ń sọ sí movement yìí gbogbo ẹni tẹ́ bá nífẹ̀ẹ́ òmìnira tẹ́ ẹ fẹ́ Yorùbá nation tẹ́ ẹ fẹ́ self determination ẹ máa bá wa kọ sábẹ́ comment wípé we want Yorùbá nation we want self determination kẹ́ẹ̀dì bá wa kí bàbá wa emeritus Professor Banji Akíntóyè kẹ́ẹ̀dì bá wa lóore ẹ̀mí wọn ẹ bá wa kí bàbá wa Sunday Adéní Adéyẹmọ kẹ́ẹ̀dì bá wa lóore ẹ̀mí wọn àti gbogbo àwọn àgbààgbà tí wọ́n tó tukọ̀ Yorùbá nation yìí ẹ̀yẹ yẹn wá gbogbo wa à ń bẹ̀yìn ní àwọn òyìn ni ẹ má jẹ́ ká dó tẹ́tẹ́rẹ́ o ẹ jẹ́ ká jà fómìnira tiwa gangan o ẹ jẹ́ ká jà fómìnira tiwa gangan ká jà fómìnira tiwa gangan òun ló lè mú ìgbé ayé tó dá wa fún wa òun ló lè mú ìgbé ayé àlàáfíà ìrọ̀rùn ìdẹ̀ra wá fún wa ogun tó wọ́n ń pa wá oúnjẹ wa gbé tá a bá dá dúró yóò dòun gbàgbé ogun wípé kò sí iná kò sómi tá a bá dá dúró yóò dòun gbàgbé ẹ̀yin èèyàn wa àwa ń sọ fún yín o à ń pa òtítọ́ fún yín pé àwọn ò support wa Nàìjíríà mọ́ ó tó gẹ́ alùpàtàkì kì í dárin bí wájú ò bá ṣe lọ ẹ̀yìn ó ṣe padà sí bí wájú ò bá ṣe kí ni tí ò bá ṣe lọ ẹ̀yìn yóò ṣe padà sí ẹ jẹ́ ká padà sí lé káwọn náà fún àwọn gangan àwọn náà gangan ká lọ bíìdì orílẹ̀-èdè tiwa gangan kéku lè bá ké bí eku kí ẹyẹ lè bá ké bí ẹyẹ kọ́mọ èyẹ lè bá fọ́n bí ọmọ ènìyàn òun láwo tá à ń pa òun láwo tí bàbá wa Professor Banji Akíntóyè ń pa òun láwo tí bàbá wa Sunday Adéní Adéyẹmọ ń pa àpádápàrà ọkùnrin ogun ikú ayé tó ń pakú jẹ Sunday àpádápàrà jẹ́kánmọ̀ Yorùbáland ariwo tó ń pa nìyẹn tó wá dáa àwa tí wọ́n ń jà fún tó wá káwọn náà káwọn kámọ̀ wọ́n ràn káwọn náà kámọ̀ gbà owó tí wọ́n bí tó dáa àwa tí wọ́n fẹ́ gbà lẹ̀ nínú oko ẹrù Nàìjíríà tó wá dáa kámọ̀ wọ́n níran kámọ̀ tí wọ́n lẹ́yìn tó dáa bí tí kò bá dáa abẹ́ obìnrin yẹn wá ni abẹ́ obìnrin bàbá wa àtẹ̀yìn mọ̀mọ́ wa ẹ jẹ́ ká support movement yìí ẹ jẹ́ ká jọ gbáwùrù tí movement yìí ká jọ jàjà ìlájàyè ìwọ̀nba díẹ̀ ló kù ìwọ̀nba péréte díẹ̀ ló kù tàbí débi tá ń lọ ìwọ̀nba péréte náà ló kù tàbí débi tá ń lọ àmọ́ tí àbájọ ní àrìnpọ̀ ariwo tá ń pa yìí tí àbájọ ní àrìnpọ̀ tá àjọ fi owó tó wọ́pọ̀ ibi tá ń lọ àlèmọ́ ìtètè bẹ́ẹ̀ o àmọ́ tí a bá fi owó tó wọ́pọ̀ tá àjọ rìn papọ̀ tá a fi ìmọ̀ ṣọ̀kan lára wa ibi tá ń lọ àdèdè bẹ́ẹ̀ ọwọ́ kan láde bẹ́ẹ̀ èèkan tí èmi tún fẹ́ sọ gbogbo wa ni wípé àwọn ọmọ Yorùbá Haúsá Ìgbò àtàwọn ẹ̀yà mídòkù tí a bá lè gbígbèsè tí wọ́n jókòó àbí tí wọ́n ṣe press release fáwọn èèyàn pé ó tó gẹ́ Nàìjíríà kò fara rọ àdìfẹ́ tó lórí Nàìjíríà mọ́ bóyá ìbátú bẹ́tà a máa mọ̀ pé kò lè ṣeé ṣe oníkálukú jà fún òmìnira rẹ̀ ni kò lè ṣeé ṣe ìgbòrà fẹ́ ṣe kò lè ṣeé ṣe oníkálukú ṣe kí ni lọ jà fún òmìnira rẹ̀ ni oníkálukú ṣe kí ni kọ́ jà fún òmìnira rẹ̀ inú ẹ̀ làwa wà yìí inú ìjà ti wa òun bàbá Akíntóyè ń jà yìí ìjà ti wa òun bàbá wa Sunday Adéní Adéyẹmọ ń jà yìí àwa náà ẹlẹ́ka náà support wọn kájọ jà àjà yìí kí ẹ lè bá débi tá à ń lọ ká lè bá débi tá à ń lọ ariwo tá à ń pa yín nìyẹn o ẹ̀yẹ wa mọ̀ ìyá bí àkànṣe ọ̀làsán o àṣọ ọ̀làsán o à ń jà fúnra wa ni o ohun tá a ti rí òun la wá sọ o gbogbo ọ̀tí mo rán látàárọ̀
allegedly ni o allegedly tẹ́ ẹ bá ti wá díẹ̀ pé confam ni mo mú wá fún yín ìwé confam mo mú wá fún yín gèsè fake news rárá ohun tó ṣẹlẹ̀ mo mú wá fún yín mo lè mọ̀ play nǹkan fún yín o àwọn mọ̀kàn tí mo kà tí mo rí ni mo wá sọ fún yín ẹ̀yẹ̀ yẹn wa òní mo wá sọ fún yín kẹ́ ẹ gbọ́ òun ni ó dáa kẹ́ ẹ gbọ́ òun ló dáa kẹ́ ẹ gbọ́ òun tá a sọ òun ló dáa Yorùbá nation òun la fẹ́ o we don't want Nigeria anymore we want total freedom because self-determination is not a crime, it's our right. It's our right. We are entitled for self-determination. Ṣé ti gbọ́ ìròyìn náà kò ní jù báyìí lọ òkè ògolé ojú tó ń wò mí ojú náà ní fọ́ o etí tí ń gbọ́ mi etí náà ò ní di o ọwọ́ tẹ̀lé bá mi pín ètò ìjókòó dáadáa àdètẹ́ bá mi comment sábẹ́ pé God bless Baba Akintoye, God bless Igboho Oòṣà ẹni fọwọ́ náà gbọ́mọ tí o ó kọ́ tèmi padà BME TV ló kọ́ tèmi o ẹ ṣé gan ni ó ti gbà.